lòun ṣùgbọ́n ọkọ ẹ̀ ló ń dó obìnrin míì wà pẹ̀lú wọn kí wá ní big deal kìí ṣe pé ọkùnrin mẹ́ta ló ń dó àtẹ̀gò ọkọ ẹ̀ ló wà ń bẹ̀ wọ́n sì gba obìnrin míì lálejò láàrin wọn ṣé ọkùnrin mẹ́ta ló ń dó ni àbórí yín burú ni olórí burúkú yín sì ní ilẹ̀ máa tó ṣùnsì tẹ́ gbàbí tẹ́ máa ń gì sí tẹ́ ti ń ṣaṣẹ́wó yín lẹ́yìn olórí burúkú olóòórùn yìí ilẹ̀ máa tó ṣú nìsín tẹ́ máa gbàbí tẹ́ ti mú nọ́mbà yín lọ ẹ̀yin aṣièrè tí ò ṣe hàn lójì ṣé wọn ọkùnrin mẹ́ta lódo ni what is special about that ayé tí ò bẹ́tẹ̀ yín tó lórí burúkú yín tẹ́ ẹ̀ mọ bàbá ọmọ yín ayé tí ò bẹ́tà wọ́n lọ́ọ̀gì àbí kí ló ń jẹ́ tí n bá gbé ẹṣẹ́ pé ọ̀hún ní jèrè ẹ̀mọ́ láyé tó bá kórí burúkú ẹ̀kú omi ẹ̀yin aláyé bàjẹ́ olórí burúkú yín tá a bá wà àwọn ọmọ ọwọ́ yín kì í sọkọ yín lónìí ẹ̀yin táyé yín ti rún yìí you be judging people anyhow ọmọ tó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín sọ́kú ẹ lónìí òfò lẹ́ máa ṣe you dey mad what is special what is important about what you are saying ẹ̀dẹ̀ ń búlì ẹ fẹ́ pa ni do you want to kill her òun pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀ wà nínú ilé wọn nọ́ọ̀tì pẹ̀lú ra wọn àwọn náà mọ game tó ń play náà olórí burúkú yín ẹ wá proof pé àwọn ọmọ ọwọ́ yín yẹn ọkọ yín lónìí ẹ̀yin wèrè tẹ́ ń dókò ẹ̀gbẹ́ lẹ́kiri báwọn nepa ṣe ń doyin làwọn láńlọ́ọ̀dù àdúgbò ń doyin ogun fẹ́ pa yín ṣá ẹ dẹ̀ ń provoke like she has done anything wrong ṣọkùnrin mẹ́ta náà lódo ni ṣọkùnrin mẹ́ta lódo ni àbógun fẹ́ pa yín ẹ̀yin wèrè tẹ́ lè defend ara yín ilẹ̀ máa tó ṣùnsì tẹ́ máa gbé kọ̀ìnkọ̀ìn sórí tẹ́ máa rìn kiri street tẹ́ máa wá nọ́mbà àwọn tó bá doyin wèrè míì ń dókó mẹ́fà kílẹ̀ tó ṣúnú yín wèrè míì ń dó mẹ́wàá kílẹ̀ tó ṣúnú yín ẹ̀yin aláyé bàjẹ́ yìí tẹ́ bá ti rẹ́ tó wà successful you want to bring her down why are you looking for her downfall kí ló ṣe what is special the only wrong lọ́dọ̀ tèmi is wọ́n ṣe record of that video the only mistake tó ṣe lọ́dọ̀ mi is they record the video inú ilé ẹ̀kọ́ ló ti dóko ni ṣé inú ilé yín ló ti dóko ni is it a crime pọ́dọ́kọ́ is it a crime òun ló máa jẹ́ first person tó ṣe rẹ̀ ni can all of you come and defend yourself you judging her ṣé ìgangan wá lè sọ lifestyle tẹ́ ń gbé ṣé lè wá búra níwájú Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ yín ìyàwó létẹ̀ ń sọ̀rọ̀ pọ́kọ yín nìkan ló gorí yín láti ìgbà tẹ́ ti wà nílé ọkọ yín àbí mọ́tò fẹ́ pa yín fáwọn tó ní yín ṣá ṣé ẹ lè wá búra ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń jọ́ọ̀jì lédi yẹn pé ọkọ ẹ nìkan ló ń dún ẹ látijọ́ tó ti wà nílé ọkọ ẹ nìkan ló ń gorí ẹ ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ yìí ṣó lè san tó lé ẹ kúrò ní ọkọ ẹ ṣó lè san tó lé ẹ kúrò ní ọkọ ẹ ẹ máa rí obìnrin ẹgbẹ́ yín ẹ tẹ̀ nílé cover small bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́mí ọmọ kẹsàdá yẹn gbà yẹn náà nìyẹn any small thing you bring out issue out of no issue ẹ mú nǹkan tí ò lágbára ẹ ṣe èmi ò mọ̀ pé obìnrin lè máa fi obìnrin ẹgbẹ́ ìṣẹ̀lẹ́yà ṣé inú ẹ̀ máa dùn pé fídíò ẹ̀ leak out ni can you take it ṣé ẹ lè gbárù ẹ̀ ni do I even know the lady I don't know her but at least ẹ máa fi ọ̀rọ̀ ṣírò ara yín kẹ́ tó jọ́ọ̀jì yẹn máa fi ọ̀rọ̀ ṣírò ara yín olórí burúkú ẹ ò lè sọ yí ọkọ tẹ́ ẹ ti dókẹ́ tó wọlé ọkọ yín báwọn ọ̀rẹ́ ọkọ yín ṣe ń dóyin àwọn ọkọ yín tó fi yín lẹ̀ sí Nàìjíríà ẹ búra pé láti gbà tọkọ yín ti lọ lóyìnbó òdòkó mi ẹ̀yin tẹ́ ń jọ́ọ̀jì káàkiri yẹn ẹ̀yin tọkọ yín wà nílùú òyìnbó nù yín ẹ wá búra pé láti gbà tọkọ yín ti lọ ẹlòmíì òdú ẹ who are you to play any sense tó bá jọkùnrin mẹ́ta ni wọ́n ló do nísìn I will keep quiet that is nothingness orí burúkú nìyẹn ká pé ọkùnrin mẹ́ta ló do ọkùnrin mẹ́ta kọ́ ló do ọkọ ẹ̀ ló do wọ́n dẹ̀ invite obìnrin míì sínú show so what's big deal kí ni big deal kí ni big deal kí ló special kí ló lẹ́nu kan tó ṣe the only factor tí màá yẹn ṣe ni pé post video tí ò bá post ẹ̀ ṣe mọ́ ni ẹ̀dẹ̀ ń sọ bí ẹni pé olórí burúkú yín ọ̀pọ̀lọpọ̀ yín tó yẹ pé ẹ lè defend ayé yín ẹ ti bà ayé jẹ́ ẹ ti bọ̀run jẹ́ ẹ ti bà ayé àwọn ọmọ yín jẹ́ àwọn ọmọ tí ò ní bàbá tẹ́ ń kó káàkiri àwọn ọmọ tí ò ní bàbá àwọn ọmọ tí ò ní bàbá tí ò ní future tẹ́ ń kó káàkiri àwọn ọmọ tí ò ṣe fi hàn láwùjọ tẹ́ ń kó káàkiri àwọn ọmọ tẹ́ ti bà ayé wọn jẹ́ ó dùn mí fúnjọba tí ò ṣí wa sílẹ̀ kọjá ká lọ ṣe DNA test ẹ̀yin tẹ́ ń pera yín sẹ́ǹtì yẹn àtàwọn tẹ́ fojú aláṣẹ́wọ́ wò ẹ jẹ́ ká kó ọmọ lọ fún DNA olórí burúkú yín máa wọgbó ni
Àwọn tẹ́ focus pàṣẹwọ́ ni wọ́n, àwọn ọmọ wọn máa proof pé bàbá wọn. Ẹ̀yin olórí burúkú tẹ́ ń play sẹ́ǹtì. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa kú dànù ni. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa kú dànù ni. And you are judging her for what? Tó bá jẹ́ òbò tiẹ̀ ló bọ́ síta, ṣé òbò ò lè bọ́ síta? Ṣé ọ̀rẹ́ àtọ̀rẹ́gùn kì í post ara wọn? Ẹni tó lọ dókó nínú hòtẹ́ẹ̀lì tó post ẹ̀, ṣé òun ló post ẹ̀? So kí ni big deal? Tóbìnrin bá ti wà, tẹ́ bá ti jọ ń fi òbò ara yín, tẹ́ ti jọ fi ń ta yẹn máa jọ ṣe lẹ́yà náà ni. If she's wrong, we are going to tell her she's wrong. But aspect it and drag her, see, èmi ò tí rí any fault. The only fault I pick is one share record of the video. Tó bá ṣe record of the video, kò sórúkọ téèyàn ò lè jẹ́. Ó lè dọ́pọ̀ ẹ ní pálọ̀, ó lè dó ń bedroom, ó lè dó ní anywhere. You can be naughty with your... Is Sisi Alagbo again? Who is Sisi Alagbo again? I just finished watching the video on Telegram. Now your husband, they fire like that. You can't go private your account instead of it to be doing illegal sales. This is an advert. It's an advert for you. Your Alagbo is working, yes. Your husband is doing well. Me, if I need some Alagbos, even me will be alone in legs. I cannot fire that way. You can't be private your account instead of it to be doing sales. Kuma tagbolo. Yes. This is an opportunity for you. Yes. I watched the video. I pity the woman. That woman, you cannot take it anymore. That's why you need to hire your friend to come and join you so that you can be two, because what you are selling is good. Yes, it's an advert. Hello, Alagbo lowe. Alagbo yen sise, because for your husband to be doing like that, now you are back online because I don't know why you private your account. Tell me to open it, come at Alagbo. You can't private it. Are you crazy? I'm private account come at Alagbo for me very Alagbo. Me, I want to buy Alagbo because I'm coming back to Nigeria tomorrow. Mo de gudo mo de no one mash kon ti mo fẹ́ gbà. So come back online, come and send me Alagbo. Go and private your account. In this economy that is hard, you are doing pashu. I stay in bed.